kí ni sàárà tí èèyàn fi máa ń pàdé aláàánú. Iṣẹ́ tó bá wù ẹ́ kó mọ̀ sí bóyá online ló ti ń ṣiṣẹ́ àbí ojú ayé ó wá fẹ́ pàdé aláàánú wá lọ bá mi try sàárà yìí. Bóyá contractor ni o need connections o need connections tó pọ̀ lọ bá mi ṣe sàárà yìí. Wàá rí aláàánú ẹ̀rù abáyé. Wàá pàdé aláàánú tí ìwọ náà wò pé sàárà ò kì í ṣe nǹkan kékeré. Tó bá fẹ́ bá mi ṣe sàárà yìí, kí ni wàá lọ bá mi wá? Wàá lọ bá mi wá fìlà rẹ tó ti dé dáadáa. Sórí fìlà yìí make sure pé ó ti dé dáadáa. Wàá bá mi ra àgbàdo funfun. Sórí àgbàdo funfun wàá make sure pé àgbàdo tó máa kún fìlà yẹn dáadáa ni ó máa kún tán. Á kún tán pátápátá. Tó bá ti kún tán, tó bá ti wá di alẹ́ tó fẹ́ sùn lálẹ́, wàá wá bá mi wá obì funfun mẹ́sàn-án. Wàá wá bá mi wá iyọ̀ dídì, iyọ̀ lókà agolo kọ̀ọ̀kan ní ọ̀nà 9. Wàá bá mi wá ṣúgà oníkóró 9. Wàá wá bá mi wá 50 naira ní ọ̀nà 9. 50 naira ní ọ̀nà 9. Wàá bá mi wá. Tó bá ti wá di alẹ́ tí o fẹ́ sùn lálẹ́, wàá wá gbé gbogbo kinní wàá gbé síwájú pẹ̀lú àgbàdo ìwà dà sínú fìlà yẹn tó máa kún dáadáa dẹnu. Wàá wá kó gbogbo ohun tí mo sọ yẹn wàá kó sí lẹ́gbẹ̀ẹ́. Wàá wá ṣe àdúrà àánú sí, àdúrà Igbega, àdúrà connections, àdúrà tí bọ́yọ̀ ń wá iṣẹ́ ọ̀pàdé aláàánú nídìí aláàánú. O fẹ́ ṣe interview ní ẹnu iṣẹ́ àbí o fẹ́ lọ ìlú òyìnbó, o fẹ́ ṣe interview, o wá nídìí aláàánú, o fẹ́ kórí ẹ takò ẹ, wàá ṣàdúrà ẹ̀ sí. Lẹ́yìn ẹ̀ báyẹn wàá lọ sùn. Tó bá di ní ìdájí, wàá tún ṣe àdúrà yìí náà gẹ́gẹ́ bí o ti ṣe, wàá tún ṣe. Wàá wá bá mi kó gbogbo kinní síbi kan àti fìlà àti gbogbo kinní wàá kó síbi. Wàá lọ bá mi gbé fún oníbàárà ọkùnrin tó wé láwàní sórí. Mọ́ wulẹ̀ bí mi léèrè question pé tó bá rí ẹ tó wé láwàní nǹkan sóde lóní fìlà oníláwàní mo pé o. Mọ́ bí mi léèrè question. Mo sọ tó clear. Ìwọ tó bá mọ̀ pé bó ṣe clear tó ìkò tó yẹ, tó bá wà kọ́mẹ̀ntì pé ò yẹ máa reply ẹ̀. Tó bá mọ̀ pé ò lè farabalẹ̀ kí n reply ẹ̀, tó fẹ́ wá bá mi bóyá o fẹ́ message mi direct pé kí n explain fún ẹ, wàá kọ́ repost fídíò yìí tí wà fún mi evidence. Lẹ́yìn ìgbà tó bá repost ẹ̀, wàá wá bí mi léèrè tí ó bá yẹ ẹnu ẹ̀ máa sọ fún ẹ. Torí pé reason tó fi gbọ́dọ̀ gbé fún oníláwàní lórí ni pé ṣọ́mọ pé tó bá sùn tó wá rí ẹnìkan tó wé láwàní sórí, ìtumọ̀ ni pé wàá pàdé aláàánú ńlá kan, wàá ní connection ńlá kan ìtumọ̀ lójú àlá. Tàbí tó bá rí kí wọ́n da àgbàdo funfun sínú fìlà ní ojú àlá, ìtumọ̀ ni pé aláàánú ńlá kan fẹ́ pàdé ẹ̀, ìtumọ̀ náà. Torí ìdílé tó bá fẹ́ ṣe sàárà yìí, oníbàárà tó wé láwàní sórí ni o gbọ́dọ̀ gbé fún. Oníbàárà tó wé láwàní sórí tó wàá kó gbogbo ẹ̀ fún, àtowó àti gbogbo ẹ̀ wàá gbé fún. Lẹ́yìn ìgbà náà wàá dúpẹ́ fọ́lọ́run. Àṣírí rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní tàn. Wàá pàdé aláàánú ńlá tó jẹ́ pé ìwọ gan wàá dúpẹ́ fọ́lọ́run pé sàárà kò kí n ṣe téèyàn máa fi ṣeré. Lọ bá mi ṣe sàárà ìbọn yóò ti ṣiṣẹ́ ó ti sú ẹ. Lọ bá mi try sàárà yìí kó dúpẹ́ fọ́lọ́run. Ẹ ṣé gan, ẹ dákun ẹ bá mi like, ẹ bá mi repost, ẹ bá mi comment, ẹ ṣé gan.